ti ilẹ̀ Iwo Ọba Abdulrasheed ó fẹ́ sọ ilẹ̀ Yorùbá di ti Musulumi Nìkan. Arólú Olu-Oje Ojenpetu ló ké gbàjarè bẹ́ẹ̀ síjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 19 oṣù keje ọdún 2026 yìí. Nínú fídíò kan tó wà lójú òpó Facebook Olúwo ti ilẹ̀ Iwo Ọba Abdulrasheed Adéwálé Àkànbí níbi tí àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní ẹkùn ìwọ̀ oòrùn Ọ̀ṣun tí wọ́n ti gbé ìgbìmọ̀ lọ́balọ́ba ẹkùn náà dìde, níbi tí wọ́n ti fi Olúwo ti ilẹ̀ Iwo Ọba Abdulrasheed Adéwálé Àkànbí jẹ alága láéláé ìgbìmọ̀ náà. Lẹ́yìn tí fídíò náà balẹ̀ sí orí ayélujára, ìní àwọn èèyàn ti ń sọ ìrísí ọ̀tọ̀ọ̀tọ̀, bí àwọn kan ṣe ń sọ wípé ìgbésẹ̀ tí Olúwo máa gbé ó tàbùkù ìtẹ́ ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì. Bẹ́ẹ̀ làwọn míín sọ wípé ìgbésẹ̀ tí wọ́n máa gbé yóò mú ìṣọ̀kan wà láàrin àwọn lọ́balọ́ba. Ìyẹn ló máa mú eyayorubaworldtv láti kàn sí kábíyèsí ọba Adéyínká Adésínà Ọbáwálé Arólúwa Olu-Oje Ojenpetu nílùú Ilé Ifẹ̀ lórí ojú tó fi wo ìgbìmọ̀ lọ́balọ́ba ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun náà. Kábíyèsí ọba Adéyínká Adésínà Ọbáwálé Arólúwa Olu-Oje Ojenpetu ó ṣàlàyé pé ìpàdé àwọn lọ́balọ́ba lẹ́kùn gúúsù Ọ̀ṣun èyí tó wáyé ní ọjọ́ 19 oṣù keje ọdún 2026 yìí ní ààfin Olúwo ti ilẹ̀ Iwo ó máa ń fẹ́ àmójútó. Ọbáwálé ní ìpàdé ìgbìmọ̀ náà ó wá láti gbé òfin ṣẹ̀ríà wọ ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò sì sọ ìjọba ìbílẹ̀ tí àwọn ọba ibẹ̀ tí wọ́n ti kópa nínú ìgbìmọ̀ yìí di mùsùlùmí. Ó tún tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé ìgbìmọ̀ tí àwọn Olúwo dá kalẹ̀ yìí ó tún máa dá ìyapa sílẹ̀ láàrin àwọn ìgbìmọ̀ àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ọlọ́lá jùlọ ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì. Ó wá jẹ́ kó di mímọ̀ pé èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí wọ́n máa jókòó irú ìgbìmọ̀ yìí. Ó ní wọ́n gbìmọ̀ rẹ̀ lọ́dún 2013 lábẹ́ ìdarí ọba Ọmọwọ́nlúọlá Oyèyọ̀dé Oyèsọ́ọ̀sìn kejì Ògìyán Èjìgbò ní àsìkò kábíyèsí ọba Okunadé Síjúadé Ọọ̀ni Ilé Ifẹ̀ nígbà náà. Lásìkò tí ìtẹ́ Olúwo ṣófo, Ọbáwálé ní ìpàdé tí àwọn lọ́balọ́ba ní gúúsù ìwọ̀ oòrùn Ọ̀ṣun máa ṣe, wọ́n fẹ́ fi da àlàáfíà àti ìṣọ̀kan tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ ni o, dípò kí wọ́n máa wá ìfẹ́, ìṣọ̀kan, àlàáfíà àti ìdàgbàsókè láàrin àwọn ọba. Ọbáwálé ló sọ bẹ́ẹ̀. Bákan náà ó ní Ọbáwálé ìmọ̀ ló máa rọ àwọn olólùfẹ́ àlàáfíà àti gbogbo ọmọ Odùduwà tó jẹ́ òótọ́ sí kábíyèsí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ pé kí wọ́n má kọbi ara sí ìpàdé ìgbìmọ̀ yìí nítorí kò dúró fún ìfẹ́ àti ìpinnu àpapọ̀ gbogbo àwọn ọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó wá rọ gómìnà ademolaadeleke tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun pé kó gbé ìgbésẹ̀ akin lórí ìgbìmọ̀ yìí nítorí àlàáfíà ìpínlẹ̀ náà. Ó wá kásì ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ pé kí Elédùà kó bùkún ilẹ̀ Yorùbá, ìpínlẹ̀ Ọ̀ṣun àti Nàìjíríà lápapọ̀. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kú òní tí ń sọjọ́ àbámẹ́ta Sátidé, ọ̀pọ̀ ẹ̀ lèmi àti yóò ṣe lókè èèpẹ̀ láṣẹ Èdùmàrè. Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.